ayé asán, ayé tí kò. Bàbá. Yes, sir. Jọ. Bá mi fún oranges to glass cover ṣe máa bá mi ṣe. Right? Kọ́ máa ń bomi sí lẹ́gbẹ̀ẹ́. Ó ṣe. Ṣé mind tí n bá fi cashew nut díẹ̀ sẹ́gbẹ̀ẹ́? Ìyẹn náà bàjẹ́, ìyẹn náà bàjẹ́. Ok. Kí wá fi ice cube sínú omi yẹn? Ice cube yẹn mi ò fẹ́. Ok? Mo sọ fún ẹ wípé tí wọ́n bá ti wà ní age báyìí kó máa ṣọ́ra fún nǹkan tútù. Wọ́n máa mú mọ́. Tí ẹ̀ wá àwọn báwo ni o ti dọ́dọ̀ Fẹ̀yìntọ́lá rẹ̀? Ìjọ ọ̀tá àtijọ́ lọ́yọ̀ náà ni but mo máa ń pè lórí aago. Báńkẹ́ yẹn ọ̀dà tó. Kò sí ohun tí mò ń sọ ni pé a máa wù mí kó ṣe ṣe abiyamọ kó má ṣe ṣe ìyá ọmọ. Abiyamọ máa ń kí àfọmọ ẹ ní wọ́n máa tẹ̀lé ṣoṣoṣoṣoṣoṣoṣo ṣùgbọ́n ìyá ọmọ tó bá ti bí mọ́lẹ̀ ó ti bílẹ̀ nìyẹn. Mi ò láìkẹ́ ohun pé bíbélì pàápàá fi kọ́ wa bẹ́ẹ̀ bíbélì sọ wípé ká má máa ṣe àtẹ̀tẹ̀rẹ̀ ara lórí àwọn ọmọ wa nítorí pé àwọn òbí wa ò ṣe bẹ́ẹ̀ fún wa. My dear, ẹ wò tó bá jẹ́ lórí ọ̀rọ̀ ọmọ tèmi Fẹ̀yìntọ́lá tá à ń sọ̀rọ̀ ẹ̀yìn ni èmi jẹ́rìí o kò ń rìn kò rìn ibi tẹ́ bá fi síbà ló máa dúró sí ṣé bẹ́ẹ̀ náà mọ wọn tẹ́ ẹ ní wọn. Òótọ́ ló sọ wọn mọ̀ pé ọmọ mi ò rìnrìn kò rìn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bíbélì ní ọwọ́ tó bá dilẹ̀ òun lè ṣùn ránṣẹ́ sórí tá a bá mú kó sàṣẹ́ ẹ̀ sí tó mọ̀ pé à ń bọ̀ lónìí à ń bọ̀ lọ́la débélé àwọn ọ̀rẹ́ kankan nílé influence ẹ̀ tí mo ń try láti sọ nìyẹn n tó máa wù mí ni pé ẹ try kẹlọ wò between tomorrow and next. Ọ̀làǹkọ́. yẹn náà better. má fi àwọn gas cube sí o ti gbọ́ ìyá olóró tútù. ayé Daddy. Yeah. Mi ò pé oṣù wa ló ti bẹ̀. Ètò ìrọ̀lẹ́. Mo ti lọ. Mo bẹ máa wò ní yàrá mi. A ní mi ò mọ bó ṣe wà lókè gbèrò ọmọ mi sáré ló wà ní. Kí ló dé? Owó ti sọ pé máa fún mi kan. Fẹ̀yìntọ́lá. Ṣé mo sọ fún mi tó wá lọ́dá tí bá dé máa fún ẹ? Ṣé bọ́lá mi lọ? Àbí ẹ̀kọ́ ẹ̀ máa fún ẹ. Àbí òun ló gbèrè lọ́wọ́ mi ní tí mi tiẹ̀ fún ẹ. Fine. Àwọn ọmọ mi wọ́n tó lọ sùkúl olóògbé lọ. Mi fẹ́ kọ́ fojú sí mi lára. Very good. Èrò tó dáa ló ṣùgbọ́n ayé ò ní fojú sí wa lára. Máa wọlé tí bá ti dé, máa fún ẹ. Ok? Àbí kí ló ṣe ẹni mọ́mọ́ mi? Tàwa ní nǹkan mi tó tún wọ́n ti kó sọ fún mi. That's my daughter. Thank you, Daddy. Kí ló bá? Okay, I'm not going. Ẹni pẹ́ ṣe bọ́. I'm not going. Bye, Daddy. Bye. Ìwọ náà wo àwọn mẹ́ta ikú ṣẹlẹ̀ ń bẹ̀ nìkan lọ. Mo fẹ́ gbé kúrò lọ́gbọ́n tí bá ti rántí bí mi àti bàbá ẹ̀ ṣe máa ń fara rúra wà. Kò sí but I try máa gbé kúrò. Mọ́mí, ẹ tún ti bẹ̀rẹ̀ ẹ̀ ṣé bẹ́ẹ̀ ni bá ṣe ń ṣe yìí ẹ wá ìsọ pé mo máa padà sí school ni. Ọkàn mo ti rí jù mo ti gbé sùkúl tó pa padà. Mo tiẹ̀ ti mọ̀ nǹkan tí mo máa ṣe ń sìn at least for the meantime mo máa gbálé lọ ni. Rárá o Fẹ̀yìntọ́lá èyí ò ní possible o. Nígbà tó bá wà ní lecture wà kúrò mẹ́ wà kó mọ́tò wà wálé wà tún dé ilé náà nìyẹn wà tún lọ bọ́ sí kitchen oṣù oúnjẹ fún mi ìgbà wo wá fẹ́ jókòó kàwé ipò tó wà ní final year. Ẹ má worry, it's just for the main time I cope. Irọ́ má ṣe ní ìtọ́jú ọlọ́run kó ní kíkẹ́ má dára mo promise ẹ. Okay, I promise me pé n sọkún. Ẹ má sọkún mọ́. Ẹ má rọrí mo máa dín mo máa dìgbà fún yín tí ìjọ pé mo ti mú ojú ìta kí ẹ mo lọ gbé ìtàn.
dùn jù nínú ọgbà yẹn. Tí wọ́n ti ń wojú ọgbà yẹn máa ń jí fún ẹ every time. I'm serious. Wọ́n náà wo mú ẹ bó ṣe pọ́n. Wọ́n nìkan náà. Tọ́lá! Oh, they're rolling now. Jẹ́ màá lọ ayé níta. Ṣé bó ṣe máa máa lọ ìwé? Máa yẹ níta. Ó pè ní o. Yeah. Tọ́lá báwo ni? Tọ́lá ìwọ kọ́ ló ń kí mi. Tọ́lá, mi ò rí mo lè continue pẹ̀lú ọ̀rọ̀ Bánjí yẹn mọ́ because wọ́n náà wo ọ̀bọ̀kúnlé tó lọ ń sìn. Ṣé wọ́n náà rí pọ̀ mọ́ dùn? Despite the fact pé o refuse láti accept it. Ọmọ yẹn dùn, in fact, boy yẹn sweet. Tọ́lá, ìwọ kọ́ ni mo bá wí ni. Jùmọ̀kẹ́, ó dé fi títí ẹ ṣe tiẹ̀. Bó kí ló dé tí o mọ̀ jọ̀rọ̀ ọkùnrin lọ láyé ẹ̀? Ọ̀tọ̀ níta náà, ọ̀tọ̀ nítorí Ọlọ́run ọba ló mú ètò máa gbé wá lọ́la. Bó ìwé náà rẹ kó wá kà nílé ìwé yìí. Ìwé òun gan-an ò fojú sí. Advice tèmi ni wípé gbogbo àwọn ọkùnrin tó ń kó kiri ó ti pọ̀ jù. Àti pé bó ṣe ń kó wá sínú yàrá ẹ̀ kò bójú mu rárá àti rárá. Torí wọ́n máa fi pé ìkan náà lèmi àti ẹ̀, which I don't like and I don't want. Ẹ̀rẹ́ ọ̀mọ̀wé, kí wọ́n ló fa gbogbo ọ̀rọ̀ tó ń sọ sí mi ń sìn? So torí pé mo ti ń kọ́ àwọn ọkùnrin wá síbí báyìí, òun ló fi pé olè wá máa sọ̀rọ̀ ẹnu anyhow sí mi. Wọ́n kò ń ṣẹjú ẹ̀. Láti èní ìlọ, èmi ni màá lọ máa bá wọn. Mi ò ní máa kọ́kùnrin wá síbí báyìí mọ́. Jùmọ̀kẹ́, sáré ẹ báyìí ni mo bẹ̀ sọ. Torí Bíbélì kan sọ pé wọ́n tá bá bá wí tó bá wà òkè, ó máa parun lójijì. Ìwọ àti mi, èmi àti wọn, a ó jọ wá. Kí ni àwọn nǹkan tí o kọ síbi? We have different kind of marketing strategies, but let me just tell you one. That's advertisement. We have different kind of advertisement. Where we have television advertisement, we have radio advertisement, promo ni àwọn tó máa ń. Sori nǹkan tí èmi bá tiẹ̀ sọ fún ẹ ní pé Kadri, mo fẹ́ rí ẹ. Aisha, Kasu. ó ń kí ẹ Tọ́lá kí ẹ. Kasu, mo fẹ́ rí ẹ. Ṣé kò sí? Sí wàhálà Tọ́lá jọ ẹsìn lọ. Kí ni gbogbo ilé ìsìn? Kí ló dínú? Mo máa ń béèrè lọ́wọ́ ẹ lójoojúmọ́ pé kí ló wà láàrin wa àti gé ọ̀yì? Ọmọ sọ fún mi pé kò sí nǹkan kan. Kò sí nǹkan kan, kò sí nǹkan kan. Ìwọ àti ẹ everywhere all the time. Kò sí nǹkan kan náà nínú. Ṣé mo fẹ́ máa parọ́ fún ẹ ni? After all, ṣáà mi pé Tọ́lá course kan náà lájọ ń ṣe. Torí ẹ̀ ló ṣe ń rí wa papọ̀ náà. Why tó ṣe fẹ́ máa believe mi náà? Course kan náà lẹ́jọ́ ṣe. So o ò ní coursemate mi mọ̀. Àbí ó sọ fún pé mi ò ní coursemate tí mo lè máa hang out pẹ̀lú àbí? Try láti understand. Mo understand but ìwọ náà. Adley ló fi máa wá ń check mi ní yàrá mi. Adley ló fi máa ń jẹ́ ká máa ríra kí ló dé? Má bínú. But ó ṣàmì pé mo ní test tó pọ̀ and mo ní láti kàwé gidi gan fún because mo ní ìdẹ. Okay, ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ń sìn. Mo promise ẹ pé màá dì fún ẹ. But jẹ́ kí n sọ nǹkan fún ẹ. Rọra jẹ́ ká rẹ̀ máa rọra máa gbóná. Kí ló dé? Ṣé ó ṣẹ̀yẹ mọ́tọ́lá ni? Ara ò ṣe ní gbóná ṣe gbogbo èlò nínú ọ̀rẹ́. Ibo ló wá lọ sí? Bẹ́ẹ̀rẹ̀ nìkan nínú ibi tó yẹ kó máa lọ ọ̀ṣẹ́ àì. Àì. Ló sọ oríwà tó ń pa. Ṣáà máa lọ iṣẹ́ àtẹ̀tẹ̀ máa lọ. Okay, Tọ́lá. Kadri, ó ṣọ́ọ̀pù kò sí anything. Tọ́lá kò sí anything. Ọ̀rọ̀ kan ló kọ̀ fẹ́ ṣe bí ọ̀rọ̀ bùtà ti ṣètò. Okay, so promotional
advertisement ẹni ó máa ń tó máa ń gbé mọ́tò tó máa kóró sínú trailer tó máa jó kiri yẹn ìyẹn ni promotion.